Eléyìí ni oògùn tá a máa ń ṣe tá a máa fi ń dènà stroke. Àtèmi àti ànírógun rọpárọsẹ̀ o. Kí ni wọ́n ń pè ní stroke? Òun ni àrùn rọpárọsẹ̀. Òun náà tún ni wọ́n ń pè ní ẹ̀gbà. Ṣé rí stroke yìí kì í sábà yára pani, àmọ́ wọ́n ń fìyàn sí ẹ̀sín. Àtèmi àti àní ṣẹ̀sín tọmọtọmọ tẹbí tará. Omi ara wa, ẹ̀jẹ̀ ara wa kò ní kọjú ìjà sí wa o. Ẹ dákun gbogbo ojú tó ń wò mí báyìí, ẹ ní ṣe àṣedànù gbogbo ṣe ń jẹ́ ti Elédùmarè. Ẹ dákun tí mo fẹ́ lọ́wọ́ yín náà ni pé ẹ máa bá mi share program yìí. Ẹ share, ẹ like, ẹ comment. Ẹ má gbàgbé láti subscribe sórí YouTube channel wa. Báwo la ṣe lè dáàbò bo ara wa lọ́wọ́ àrùn rọpárọsẹ̀ àtàwọn àtẹbí wa? Ẹ jẹ́ kí a ṣiṣẹ́ yìí. Ìwọ bàbá tó ń lo nǹkan tó fáwọn ọmọ rẹ lò, nǹkan tí ò dáa ni o, àbí ò fún ìyàwó lò, ní tí ò dáa ni o. Ẹ bá mi lọ wá ọ̀pọ̀lọpọ̀ aáyán, ẹ bá mi wá kó pọ̀. A wá ju aáyán yìí, á jò mọ́ ìdí atare àjà. Tá bá wá rí atare àjà, a lè jó mọ́ atare ńlá. Tá bá rí atare ńlá, a lè jó mọ́ ọ̀kọ̀ atare. Àlàyé yẹn ti yé báyẹn. A máa ń ṣe bẹ́ẹ̀. Mo ti sọ rí, àmọ́ kó tún lè jẹ́ àǹfààní sọ́lọ́pọ̀lọpọ̀ lómìn wọn láwọn ò rí. Kó tún wá lè jẹ́ àǹfààní, òun náà ni eléyìí. A wá jó, a lọ tí ó kúnná dáadáa. Báwo la ṣe máa lò ó? Ẹ dákun mo bẹ̀ yín, ẹ ní ṣe àṣedànù. A ti lọ, ó ti kúnná. Bá fẹ́ lò ó, gbẹ́rẹ́ ni o. Tẹ́lí bí apá wa, a sin apá ọ̀tún, a sin gbẹ́rẹ́ sí ipò. A fi powder yìí rá, ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè lò ó. Gbẹ́rẹ́ apá ọ̀tún, a sin ní gbẹ́rẹ́ yípo, a fi powder yìí rá. Itan ẹsẹ̀ òsì wa, a sin gbẹ́rẹ́ yípo, a fi powder yìí rá. Tó bá jẹ́ pé itan òsì la sín, apá ọ̀tún òun là á sin ní gbẹ́rẹ́. Tó bá jẹ́ pé apá ọ̀tún la sín ní gbẹ́rẹ́ yìí, itan òsì, ẹsẹ̀ òsì wa, itan, ibi itan yẹn á sin gbẹ́rẹ́ yípo. A wá fi ẹ̀bù yìí pa. Bàbá oògùn ò pọ̀, olóògùn ní fílẹ̀ ni. Ẹ dákun mo bẹ̀ yín, bá mi share program yìí, ẹ like, ẹ comment, ẹ ní ṣe àṣedànù. Ẹ lè fẹ́ pè mí, nọ́mbà tí ẹ máa pè mí sí ní 08039336675. Orúkọ mi ni Dr. Aviz Abolade, ọmọ bàbá Aramide, lágboolé Ìjagun, ìlú Ìníṣà.